èrò yá o. Ayọ̀ rẹ̀ o, èrò ẹ̀yà wá ẹ wá òkè àhúnsì o. Àwọn kan jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bá ọkàn wọn dá májẹ̀mú wípé ní agbára Ọlọ́run by 2000 AD òmìnira máa dé fúnlẹ̀ káàrọ̀ òmìnira. Èmi sì mọ̀ dájú wípé Ọlọ́run Oòduà, Ọlọ́run Ọ̀rànmíyàn, Ọlọ́run Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ọlọ́run Adékúnlé Ajáṣin amúwadé ilẹ̀ tuntun náà nígbì tí ẹ̀gbin ìyà àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjíire mọ́. Tàbá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ yìí, àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa kù bí egbére. Lójú àwọn egbére tí mò ń wí, ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí ènìyàn máa wà nínú ẹ̀gbin, nínú ìyà, nínú ìrẹ́jẹ. A bá sì fojú wo, kì í ṣe àwa Yorùbá nìkan ni ìyà ń jẹ ní Nàìjíríà. Bí Yorùbá ti bọ̀ wọ́n ní àrùn tó ń ṣe ojì náà ló ń ṣọ̀ọ́dún. Ohun tó ń ṣe Abọ́yadé ń kọ́ o. Ìyà tó ń jẹ Ṣógbẹ̀yìn l'Abẹ́òkúta ń kọ́. Òun náà ló ń jẹ Súlè ní Kòńtàgó. Èmi tó bá ń pa bàbá múwà ní Adó Èkìtì kọ́ tí ó yàtọ̀ sí èyí tó ń pa Ìkejùkù ní Abakaliki. Nígbà tí mo sọ Ìkejùkù ní ìsìn wá rántí tí wọ́n láyé ló ń jẹ́ kí rántí o. Nígbà tí a wà ní Òbúgà ẹ̀yin náà àti gbọ́ olóyè Akíntọ́lá ló ń pe Ọ̀gá ní Òbúgà. Ó wá polongo ẹgbẹ́ NNDP lẹ́sà òkè ló ń bí ọjà wa ẹkẹ tó bá ti kọjá ẹ̀sà wípé ẹ̀ lọ sókè bẹ̀sì. Ilé àwọn Ìkejùkù ló. Ṣé mọ̀ àwa náà ṣe action group àti NCNC àwa ní ọgbà àgbà yẹn ló bá kúkú mú ìgè àti túkú ló bá pa á pọ̀. Mi mọ̀ bóyá Bọ́lájí wà ní tí Bọ́lájí bá wà ní kó gbọ́ ilé yìí o torí yóò bá di ọ̀rẹ́ mi á sọ fún ẹ. Tí Akíntọ́lá ó lọ sí òde ló wá ní wọ́n máa sọ men of integrity bẹ́ẹ̀ làwọn kan wà ní tí wọ́n integrity o. Bọ́lá ti ṣe òfin gbọ́ ṣùgbọ́n yẹn Àkúrẹ́ ìlú àwọn olú àti fásọ̀rọ̀ tí ilé ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n Akíntọ́lá ló ṣe campaign. Gbogbo ẹni àwọn sì kó náwó sókè o. Gbogbo wọn náwó sókè. Gbogbo ẹni àwọn sì kó náwó sókè. Gbogbo wọn ọwọ́ ni mo ti ń bọ̀ ní mo rẹ́ ní ajá sí. Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe at Bosese Fayale TV.